náà ni àwa àti àti ń kàn sí aago 6:00 ti lù báyìí àgbọ́yé ẹ̀sìn Islam náà ni ètò tí ó máa dé sí etí ìgbọ̀nyín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وآله وصحبه أجمعين. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad akíyín ẹkùn jimá tòní kọ́nà ọba kọ́mọ́ ṣe ní àkìmọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn tá a gbọ́ nínú khutuba lílo rẹ̀ ọ̀dọ́wọ́ èmi àtẹ̀yìn kálíbà sórí láyé àti lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ alùkíámà. èyí ni ètò yín ètò wa àgbọ́yé ẹ̀sìn Islam, ètò tí a tún ń pè ya mọ́ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gọ̀ǹbọ̀rọ̀ abọ̀rẹ́rìn ní Èrúwà nípínlẹ̀ Ọ̀yọ́ tiwa níbí yìí abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kọ́lọ̀ nkọ́ba ní kẹ́mà mọ́nà ọlọ́mba ní foríjì wọn ọlọ́mba ní mójúkúrò níbi àṣìṣe wọn alùjánnà onídàra ní kọ́ba ní fi wọ́n sí ẹ̀rọ ọlọ́mọba ìkànnà ọmọ wọn tó wá ń ṣe agbátẹrù ètò yìí lákùnrin ọlọ́mọba ẹ̀mí gígùn àlàáfíà ara ọlọ́mba ní fi ta lọ́rẹ̀ owó tí a ń ná sílẹ̀ Islam ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́mọba ní fi jípò rẹ̀ fún ọláìpẹ́ méjì ọlọ́mọba lónìí lágbára ọlọ́mọba ìkànnì àwọn ustadu wa òní àtún gbé wá sórí ètò lónìí ọdún ni wọn kì í ṣe àìmọ̀ fún ọlọ́kọ ní pàtàkì jùlọ níbi àkọlé ètò tí a pè ní Nurul Islam. ẹni tí mo mú kẹ́rí àwọn náà ní ustadu wa Fadilatu Sheikh Hiskel Hamza السلام السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. àwọn alẹ́mọ̀ wò pé bó la ṣe jẹ́ dókítà àgbà ní àrètí dókítà kàlà tó rí lẹ́gbẹ̀ẹ́ wọn yìí ẹ̀bí ó ṣe jẹ́nu àwọn iṣẹ́ Islam kan ni ó fa ìdíwọ́ tí àwọn dókítà wa tí wọ́n fi láǹfààní láti wá sí orí ètò àti tí wọ́n fi wá so àméjì tí a máa tukọ̀ tá a máa darí ètò tí wọ́n fi dínà ní àwọn tẹ́ ń gbọ́ yìí lónìí lágbára lọ́wọ́ bá àkórí ìdánilẹ́kọ̀ọ́ ti tòní ó ṣe pàtàkì fẹ́mi àti fẹ́yìn àti fún gbogbo wa lápapọ̀ ìyẹn àwọn alimobikot àwọn tí òjíṣẹ́ náà bá tó pè ní àwọn ẹ̀ṣẹ̀ ìtí máa ń pa ní àrùn àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́n pọ̀ ṣùgbọ́n ìkànnì rẹ̀ òun náà la fẹ́ mẹ́nubà lónìí ó ní àṣẹ́hẹ́rò idán pípa àṣàṣì gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹ máa ń gbọ́ lẹ́nu ustaz wa ẹ̀mí kọ́ni níwá sí falyatafaddal shaykh mashkura. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi wa kullu man kana ma'ahu ila yawmil qiyamah. gbogbo ọpẹ́ tí Ọlọ́run ọba ní í ṣe alhamdulillah ọba alágbára ọba elétò ọba tí ń darí ayé pẹ̀lú bí ó ṣe fẹ́ à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Ọlọ́run rán sí gbogbo àgbáńlá ayé kó lè jẹ́ ìkẹ́ fún wọn fún mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí nínú pọ́ jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé òní agbọ́nrin pàtàkì èyí tí àwọn àfáà wa kéde fún wa ìyẹn idán pípa àti gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ àti ọmọ tí òun náà tún bí minal mubiqat nínú ohun tí máa pa ní irun ni inú tí sẹni ìdákùrẹ̀ tẹ̀ni inú tí sọ ní dẹni ègún ni tọ́lọ́wọ́n ọba lẹ́kìọ́lá tí ó máa bínú sílùú ẹni bẹ́ẹ̀ láyé ń bì àti níjọ́ gbèǹde àlùkìyámà. alimubiqat àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ hiya dhunub alimuhlika ó ní àwọn ẹ̀ṣẹ̀ èyí tó jẹ́ pé tí ọmọ ènìyàn bá ilé dúnrí mọ́ tó ṣe é títí tí ò túbá tí lọ bá Ọlọ́run ọba àlékiọlá ká gbàgbé kóńtọ̀ ń wáyé rẹ̀ ọ wáyé lásán nìyẹn gbogbo torí ó dà nínú ìsẹ̀mí ayé ẹ̀ gbogbo ipò torí ó dì mú nínú ìsẹ̀mí ayé ẹ̀ ọ wáyé asán nù torí pé nígbà tí ọba ti ń kí gbogbo èèyàn káàbọ̀ tí ọba kí òun káàbọ̀ sínú ọgbà àlùjánnà tó kí káàbọ̀ sínú ìyà kí láǹfààní ìsẹ̀mí ayé tí ó ń tọ̀ ń ṣe lókè yèèpẹ̀ kí ni ìyọ̀tọ̀ yòdò
yàtà yòdò tó ń tọ̀ ń ṣe nínú ìsẹ̀mí ayé rẹ̀ ìgbádùn wo òun ni ọfẹ́ lálàá rẹ̀ òun gbárí nígbà tó ń wà náà ìsẹ̀mí ayé. nítorí ìdí eléyìí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sàálẹ́sà ọ̀dàyẹrí ìyẹn idán pípa ó sì kápá mọ́ ìkan nínú tí ọmọnìyàn tọgbọ́ náà ń gbọ́ tí ń wújú rí Ọlọ́run tó fẹ́ kí àlùjánnà náà jẹ́ ibùjókòó òun níjọ́ gbìyànjú àlùkìyámà tó yẹ kó jìnnà sí ni. àfàwà àgbà Abu Hurairah radiyallahu anhu ọgbà ìgbà wa hadith yìí ó ní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa nítorí kí o di kó lè gbọ́rọ̀ òun la fi ń sọ létí ọmọ rẹ̀. Rasulullahi sallallahu alayhi wa sallam pè wá ṣàkíyèsí ó ní ijtanibu sab'a mubiqat ẹ jìnnà tẹfẹ́tẹfẹ́ sí àwọn nǹkan méje kan tí máa sọ̀yàn dákú rẹ̀ tẹ̀ dẹni ìgún dẹni ìparun níwájú Ọlọ́run ọba àlekè ọlá. àwọn sọ̀hábà ridwanullahi alayhim ajma'in wọ́n ní ìyá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wa ma hunna kí ni àwọn nǹkan méjèèjì náà tí máa sọ̀yàn dẹni ìparun tọ́lọ́run nífẹ̀ẹ́ sí kẹ́dà ó máa ṣe. àkọ́kọ́ ń bẹ̀ òun ni ash-shirku billah ìpa nǹkan mìíràn pọ̀ mọ́ Ọlọ́run ìmú orogún pọ̀ mọ́ Ọlọ́run ìfi Ọlọ́run lẹ̀ máa tún forí balẹ̀ fún nǹkan mi igi ni èèyàn ni ẹranko kan ni ewé kan ni òkúta kan ni gbogbo ohun tí ẹ̀dá bá di àdìọ́kàn rẹ̀ wípé ìlòun ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run òun wọ́n ń pè ní ṣerékù. Rasulullahi sallallahu alayhi wa sallam ní ẹ jìnnà sí ẹ má bọ̀ nǹkan kan ẹ lọ sílé Ọlọ́run ẹ lọ jọ́sìn fọ́lọ́run. nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni wà sẹ́hìrù òun ni idán pípa. ẹlẹ́ẹ̀kẹta òun ni qatlu nafsi allati harrama Allah illa bil haqq òun ni kéèyàn kan dìde pa ẹ̀mí èyí tí Ọlọ́run ṣe pípa rẹ̀ léèwọ̀ kéèyàn pa àfi tó bá ṣẹ̀ sí pípa lókù tó bá sì ṣẹ̀ sí pípa kìí ṣe èèyàn kan àáfàá kan onímọ̀ kan àkójọpọ̀ ìsìláàmù kan òun ni ọkàn mú tọ̀ tí ó pa pípa àyàn fẹ́ni tó bá ṣẹ̀ sófin pípa ìjọba ló láǹfààní àti pa ìyípa àwùjọ kan rúṣúrúṣú gbàgbọ́n náà fẹ́ lo òfin Islam nínú organisation wa nínú àwùjọ wa nínú mọ́sálásí wa ládùúgbò wa ẹ̀mí èyí tó bá ṣẹ̀ sófin tó yẹ kí wọ́n pa òun nìkan ní ẹ gbọ́dọ̀ pa irú àwọn tí ó sì pa àwọn náà làwọn tó bá ń darí kò lẹ́tọ̀ọ́ sí èyíkéyìí èèyàn lókè yèèpẹ̀ ọkàn rí pé eléyìí sẹ́mi ó sì pa inú nǹkan táwọn ẹbí Muhammad sallallahu alayhi wa sallam tó ní ajínà sínú jàǹdùkú èyí fi ròyìn Islam jàǹdùkú èyí fi ròyìn mùsùlùmí. nǹkan èyí tó tẹ̀lé òun ni wà á kìlò rìbá ọlọ́nkọ́ là wá mímọ jẹ owó èlé àti gbogbo àwọn tí wọ́n bá ń dunnú sí nínú nǹkan tí pààyàn run inú ẹ̀ṣẹ̀ tí èyí jẹ́ kéèyàn orí àbọ̀ rí níwájú Ọlọ́run òun náà wà Rasulullah sallam ní kájínà sí gbogbo ojú kan náà Ọlọ́run mọ́ fúnlẹ̀ mọ́ wa mọ́jà àfihàn gbélé ayé kò sí gbogbo ojú pọ̀nà ọ̀hún tọ́mọ ẹ̀dẹ́ nìyẹn fi alẹ́ wòye pé àlàfo kan sílẹ̀ fún òun lè máa jẹ owó èlé àbó òun lè máa fi sẹ̀mí lókè yín bẹ̀. èyí tó tẹ̀lé òun ni akilu máa lè yẹtì kéèyàn máa jẹ dúkìá ọmọ òrukàn olùbàbà rẹ̀ lọ ó sì fòun lẹ̀ pẹ̀lú dúkìá ọ̀sẹ̀ ń tọ́ mọ́ àbí àti ẹ̀ mọ́ wọ́n kó pamọ́ sí ọlọ́dọ̀ ọ̀ gbọ́dọ̀ jẹ́ jẹkújẹ. èyí tó tẹ̀lé òun ni wàtàwálì yawma zahaf òun ni kéèyàn ń mẹ́sẹ̀ sẹ́yìn níjọ́ tí ogun ẹ̀sìn bá dé kéèyàn wá sá kọ́ nínú àwọn tí pààyàn òun ni bí ṣe ń sá lọ nínú nánu
ètò parí ẹ̀ òní qadhifu lil muhsanat al-mu'minat al-ghafilat kéèyàn máa parọ́ ṣìnà máa àwọn obìnrin tí wọ́n mọ̀ dáàbò bo ara wọn tí wọ́n ṣọ́ra wọn kó bí ìbàjẹ́ àwọn oníjàgbò wọn yẹn ni wọ́n máa ń tẹ́lẹ̀ náà fi máa ń bá wọn sùn oníjàgbò wọn náà fi máa ń bá wọn sùn nítorí èkéjù kèéta tí ń bẹ lẹ́mìí ẹ̀ sáwọn tí ń lò ìmọ̀ parọ́ ṣìnà máwọn tí wọ́n mọ̀ pọnrangandan kó bí ṣìnà tí wọ́n jẹ́ ní Ọlọ́run tí wọ́n fọ́nú fọ́ra kúrò níbi ìwà àbàjẹ́ èyí tí ń lọ láwùjọ tí wọ́n gbọ́n pa ẹ̀ tí wọ́n ò rí rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ rẹ̀ ọwọ́ à ń parọ́ sinimá wọn bó ṣe ń pa ọmọkùnrin wọn lọ́ ń pa ọmọbìnrin wọn nínú àwọn ẹ̀ṣẹ̀ tí í pààyàn rún ni kódà kí màmá rẹ̀ jálàjà kí bàbá rẹ̀ jálàjì wọ́n lé sí òbí tó bá ilé wa àwọn nǹkan méjèèjì yìí anabi Muhammad sallallahu alayhi wa sallam kàkàlẹ̀ fún wa lábẹ́ àkọlé wípé ijtanibu sab'al mubiqat ẹ jìnnà tẹfẹtẹfẹ sí àwọn nǹkan méje tí máa sọyàn di ẹni ìparun níwájú Ọlọ́run bá lékè ọlá ìtọ́wá kan wájú mbẹ omi as-sihr idán pípa yìí huwa al-isti'anatu bil-jinn òní kéèyàn wá ìrànlọ́wọ́ àlùjànnú nítorí agbára èyí tí Ọlọ́run ọba àlékè ọlá tó gbé fún àlùjànnú àti ìṣẹ̀dá wọn tó yàtọ̀ gédégédé sítọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ènìyàn máa wá ìrànlọ́wọ́ àlùjànnú lórí àti sí ọmọ ìyá rẹ̀ tó jẹ́ níyàn míì ní sùtà bí wọ́n fẹ́ dà lórí rú bóyá kọ̀fẹ́ káyé ìlú nítumọ̀ mọ́ bóyá di ọjà rẹ̀ kọ̀fẹ́ kọ́ tà mọ́ bóyá kò fẹ́ kọ́ mọ tí ń lọ ní environment ẹ̀ mọ́ bóyá kò fẹ́ kí ó rí ọmọ gbẹ́jọ́ nínú ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ gbogbo oníranran èrò burúkú tí máa ń dìde lẹ́mìí àwọn ẹni burúkú tó fẹ́ rí pé nǹkan òun rí ṣe ṣùgbọ́n òun ò lè dá ṣe àfikọ́ wá ìrànlọ́wọ́ àlùjànnú ibi wàsáhìr ẹ̀ ń bá jẹ́ òpìdán fi dhalika ní abala tá a wí yattasilu bil jinn ibi òun yóò ti kọ̀lẹ́tì mọ́ àlùjànnú Ọlọ́run ọba tí máa sọ̀rọ̀ tí kìí ṣẹ́kù síbi kan Ọlọ́run kúkú sọ ní suratul jinn ayé ẹlẹ́ẹ̀kẹfà Ọlọ́run ní wa annahu ẹ̀ máa àmọ̀dájú kana rijalun minal ins àwọn èèyàn kan bẹ nínú èèyàn ya'udhuna birrijali minal jinn tí wọ́n máa fi ara ti àwọn èèyàn kan ní àlùjànnú nítorí kí wọ́n lè dẹ́rù bọ́mọ ẹ̀yà wọn kí wọ́n lè kó ìdààmú fìtínà àìbalẹ̀ ọkàn kí wọ́n lè kó bá fazaduhum rahaqa ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n máa lékún ní ìpayà ní ìbẹ̀rù ọmọnìyàn fẹ́ ṣàǹfààní nínú àdámọ́ ẹ̀dá tọ́lọ̀ wọn bá lékè ọlá tó dá fún àlùjànnú tọ́lọ̀ ń fi ṣe ìyàtọ̀ láàrin àlùjànnú àti ẹ̀dá èèyàn àti agbára èyí tí Ọlọ́run bá lékè ọlá tó gbé fún àlùjànnú tó ju tọ́lọ̀ ẹ̀dá ènìyàn lọ yóò àmọ́ wá àti fara tì wọ́n láti lè bá àárín tó fẹ́ ṣe láì dáa láti lè bá àárín ṣe àwọn nǹkan wọ̀nyí nínú tó yẹ kí ọmọnìyàn tọgbọ́ náà ń gbọ́ inú tó yẹ kó jìnnà sí yányán ni mùsùlùmí tó mọ̀ pé wọ́n jábọ̀ fọlọ́wọ́n bá lékè ọlá ó yẹ kó jìnnà sí àáfàá tó mọ̀ wípé òun jábọ̀ fọlọ́run ó yẹ kó jìnnà sí kò sí ní tọ́mọ nìyẹn ó fi mórí bọ́ tọ́ba ilé bá bẹ́ẹ̀ níwájú Ọlọ́run tí kú bá ilé ká mọ́ báyìí ó ti dẹni ìgbìyànjá níwájú Rabbil Izzati wal Jalal ẹ̀yẹ rúṣin Ọlọ́run tí yẹn ń gbọ́ mi àlùjànnú tá à ń sọ nípa rẹ̀ la ya'lamuna al-ghayba òun ní máa kọ̀kọ̀ kankan torí pé téèyàn bá kó ẹgbẹ̀rún èèyàn jọ 999 yẹn òní ó gbà pé àlùjànnú wọ́n ní máa kọ̀kọ̀ wọ́n mọ tí ó pamọ́ tẹ̀dá ó mọ̀ kódà ẹlòmíì ó sì àṣejù pé wọ́n mọ tọ́lọ́wọ́n bá lékè ọlọ́mọ ṣùgbọ́n a fẹ́ fi rinlẹ̀ nínú àgbọ́yé Islam wípé àlìjínú la ya'lamuna al-ghayba àlùjànnú ò ní máa kọ̀kọ̀ kankan bó ti wù lọ́mọ
eléyìí yóò sì hàn nípa ìṣẹ̀lẹ̀ pàtàkì tó ṣẹlẹ̀ nípa ìpapòdà anabi Sulaiman aleyhi salatu wa salam tọ́nà ọba àlekíọ́lá tó gbé ọ̀rọ̀ rẹ̀ wá ní suratu Saba aya 14 ọlọ́ni falamma qadayna alayhi al-mawta nígbàtí ikú tí a jẹ́ kó pa anabi Sulaiman aleyhi salatu wa salam àwọn àlùjànnú tí wọ́n ń ṣiṣẹ́ lọ fún anabi ọlọ́run tí í ṣe Sulaiman aleyhi salatu wa salam wọn ò mọ̀ rárá bó ti wulẹ̀ kọ́ ma pé Sulaiman ti jáde láyé ma dallahum ala mawtihi kò sí nǹkan kan tó fi mọ̀ wọ́n wípé Sulaiman ti jáde láyé illa dabbatul ard àyàfi ìkànnú àwọn ẹranko ẹ̀dá ọlọ́run kan lórílẹ̀ tó nǹkan ń jẹun tiẹ̀ ìkan ti ń jẹun tiẹ̀ ìkan lọ́wọ́ á jẹ igi ń ẹ ò gbà tí Sulaiman ti lọ kíkan ó tó rígi jẹ kó tó wá di ti igi yẹn ṣe kí ni o tó dá gbáù bó ṣe á dá gbáù kí Sulaiman ló nẹlẹ̀ báyìí ìgbà yẹn ló tó wá hàn sí àwọn àlùjànnú wípé àṣẹ láti gbọ́ táwọn ti ń ṣiṣẹ́ lọ yìí àṣẹ Sulaiman ṣe kí ni ó ti papòdà táwọn sì ń wò lórí ìjókòó ẹ̀ pé ìrírí táwọn ń rí lọ́jọ́ káwọn tó múra ṣiṣẹ́ làwọn náà fi awígbó lóòótọ́ lọ́wọ́ bá àlekíọ́lá tó fi rinlẹ̀ nínú sura pàtàkì wípé law kanu ya'lamuna al-ghayba táwọn bá lọ nímọ̀ kọ̀ọ̀kan ni ma labisu fil 'adhabil muhin àwọn ọba tí wà nínú ìyà ẹlẹ́tẹ̀pẹ̀rẹ̀ torí ẹlẹ́tẹ̀pẹ̀rẹ̀ ni ẹjẹ́ torí ẹ̀ ṣiṣẹ́ ọ̀mọ̀ntì lọ́mọ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń sì nímọ̀ pé anabi Sulaiman aleyhi salatu wa salam ó ti lọ ọlọ́run fẹ́ fi ìtàn yìí ó fẹ́ fi rinlẹ̀ fún wa wípé àlùjànnú ń nímọ̀ kọ̀ọ̀kọ̀ kankan ara bó ti wulẹ̀ kọ́ ma níbi báyìí a gbọ́dọ̀ mẹ́rin lámọ̀dájú asahir yóò pìdán yudif al-akadhib tó bá sọ òdodo kan ká ti mọ̀ wípé òbítíbitì irọ́ tó 100 àbí jù bẹ́ẹ̀ lọ òun ni ó fi kún ló fi jẹ́ pé gbogbo ẹ̀yin èèyàn tí ẹ lọ́ máa ń sáde àwọn èèyàn àbálùjànnú ẹ̀yin tẹ́ ẹ máa ń tọ́jú bọlé tẹ́ ẹ máa ń lọ ilé yẹ̀ wọ́n wò tẹ́ ẹ lọ́ máa ń bá àwọn ọ̀ráfà àwọn tí wọ́n ń pèpè páwọn nímọ̀ kọ̀kọ̀ àwọn kàhánà àwọn alágbígbá àwọn tí wọ́n ní ẹ̀sùn márùn tí wọ́n ní ẹ̀sùn máwọ́ tí wọ́n ní ẹ fi kọ́lé ẹ fi kọ́ mọ́tò gbogbo nǹkan yìí pátápátá ní sí Islam fọwọ́ sí ni ẹ ń bá ilé sẹ́lọ pàdé ọlọ́run òun tọ̀ wọn ò ní rojú rí ọlọ́run ọwọ́ ayé asán nìyẹn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí tí Aisha radiyallahu anha tọ́gbà wá anna sami'at Rasulullah sallallahu alayhi wa sallam yaqul Aisha gbọ́ tánàbí sọ yìí pé innal malaika ẹ̀rí àwọn malaika tanzilu fil anan wa huwa as-sahab wọ́n máa ń sọ̀ kalẹ̀ níbi ẹ̀sùjò fatadhkuru al-amra qudiya fi as-sama' àwọn tó ti ṣẹlẹ̀ ní sánmà wọ́n máa sọ ibi ẹ ti ń sọ ní àwọn ṣayàtì òun ni wọ́n ti máa jí ọ̀rọ̀ àwọn màláíkà ìtọ́nà wọn bá lékeọlá tó sọ ibẹ̀ wọn ti jí gbọ́ táwọn bá wá gbọ́ tán ní àwọn àlùjànnú yìí wọ́n wà á lọ fi ọ̀rọ̀ ń tó àwọn alágbígbà àwọn tí ń tẹfá àwọn tí ń fi yanrìn sí é àwọn tí ń fi tẹ̀sùbá sí é àwọn tí ń fi yèèpẹ̀ sí é àwọn tí ń fomi ṣeré wọ́n wà á lọ gbé nǹkan yìí lọ bá wọn fayakidhibuna ma'a mi'ata kadhiba ọ̀rọ̀ kan tó jòdòdó tó tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n wà á fi irọ́ 100 wọ́n fi kún min 'indi anfusihim látọ̀dọ̀ ara wọn ló fi jẹ́ pé nínú hadith mi ìkan nínú àwọn ọmọdé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó bi ànábì léèrè pé ìyá ànábì àṣàlẹ̀ nasun anil kahana àwọn èèyàn máa ń lọ sọ́dọ̀ àwọn alágbígbá kódà wọ́n sì máa bá òdodo pàdé lọ́dọ̀ wọn Rasulullah sallam sọ yìí pé laysa bi shay eléyìí ọ̀jà mọ́ nǹkan kan bó ti wulẹ̀ kọ́ ma torí wípé àwọn àlùjànnú àwọn ṣàyàtì tí wọ́n bá lọ jí ọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ kan oṣù ó ní ọ̀rọ̀ tí ó ṣe déédéé wọ́n wà á hun irọ́ 100 wọ́n fi kún
ìkàtẹ́ rò kó ṣe déédéé ń bẹ̀ òun náà lè tọ́jẹ́ mí tọ́lọ́wọ́n bá lékè ọlá tó fi rán àwọn màláíkà sórílẹ̀ ayé gbogbo yòókù irọ́ ni ló fi jẹ́ pé ẹlòmíì nínú ìdààmú dààbò lọ́wọ́ nínú sẹ̀mí ayé rẹ̀ bí ṣe ń gòkè bẹ́ẹ̀ ni ń sọ bí ṣe ń jẹ bẹ́ẹ̀ ni ń mu bí ṣe ń lò bẹ́ẹ̀ ni fi ń rarí bẹ́ẹ̀ ni fi ń sín gbẹ́rẹ́ ojú kan náà ni gbogbo ẹ̀ òun lọ já sí nítorí wípé eléyìí ṣe nǹkan tí ọlọ́run ọba àdékè ọ̀dà tọpa wá láṣẹ rẹ̀ pé ká lọ sí ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run ẹni tí wọ́n bá jẹ́ òpìdán abẹ́ tọ́wọ́ sọ́dọ̀ àwọn òpìdán tọ́lọ́ bá wọn fún nǹkan kankan irú onítọ̀hún ọmọ ń tọ́ pàdánù nínú sẹ̀mí ayé rẹ̀ tọ́ba máa ń tọ́ pàdánù nínú sẹ̀mí ayé rẹ̀ kò ní í dàn wọnú bótu rẹ̀ kọ́ ma láti lọ bá òpìdán kankan láti lọ yẹ nǹkan kan wò sọ́nà dáa àbí ọ̀dà ọmọ tó fẹ́ lọ ilé ọkọ yìí ṣé ìràwọ̀ òun àtọkọ rẹ̀ sọ́bára wọn mu iṣẹ́ tí mo fẹ́ ṣe iṣẹ́ yìí ṣé iṣẹ́ tó ń ṣe kalẹ̀ ni àbọ̀wò ní ṣe kalẹ̀ ní nàìjíríà wa tá a ti ẹ̀ wá iṣẹ́ wo lèèyàn rò pé èèyàn fẹ́ gbámú láàárọ̀ tí ó wàá ṣe di ọjọ́ alẹ́ àfi ká máa bí ọba Allah ọba tí èmi bí pa ẹ̀dá rẹ̀ kọ́ mọ̀ fi èmi pa wá gbogbo ọ̀nà tó bá ti wá ní halal Ọlọ́run jẹ́ alẹ́ máa rí ṣe kó sì fi ìbùkún àti àlùbáríkà Ọlọ́run kó fi sí fún wa ẹni tó wá lọ bá àwọn alágbègbà tó bá lọ bá òpìdán tó wá gba tó wí gbọ́ irú òǹtọ̀ ti pàdánù tó pọ̀ nínú sẹ̀mí ayé Rasulullah sallallahu alaihi wasallam òun lọ sọ ọ̀rọ̀ yìí ó ní man ata arrafan ẹni tó bá lọ bẹ́ẹ̀ táwọn èèyàn rò pé ọmọ nǹkan jẹgbẹ́ rẹ lọ fasalahu an shay tó wá bíléèrè nǹkan kankan ó bíléèrè pẹ̀lú tó sẹ́yìn lam tuqbal lahu salat 40 layla irú ẹni bẹ́ẹ̀ ìrun tó bá kí fún odidi 40 ọjọ́ Ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ kò sí gbọ́dọ̀ má kí yóò máa kí ṣùgbọ́n náà bá lékè ọlá kò ní tẹ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ torí kíni torí pọ́nlọ́ bá àwọn tí wọ́n ń wusẹ́ ọlọ́wusẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ àkíyèsára àmọ́ sẹ́tà ṣe tọ́lọ́wọ́n bá lékè ọlá tí ó fi já okùn ẹ̀mí pátì kó lọ́rùn wa kìí ṣe ẹnì kankan òun ló ní ìkápá nílé lórí àyàfi ọba tí ń jẹ́ Allah torí ìdí eléyìí a gbọ́dọ̀ gbìyànjú láti máa sára fún nǹkan tí ó sọ wá di ẹni ẹ̀tẹ́ níwájú ọlọ́wọ́n bá lékè ọlá fama minna ta nínú wa mustagni tọrọrọ an salati 40 layla tí ó wòye pé bọ́lọ́wọ́n ọba tiẹ̀ fún un nírun odidi 40 ọjọ́ kò ní kó má paasi níwájú ọba tí ń jẹ́ Allah ta ló lè fọ́ gbáyàwó ẹ̀ torí ìdí eléyìí a gbọ́dọ̀ sá fún gbogbo idán àtàwọn onídán sẹ́hẹ́rù idán tá à ń sọ nípa rẹ̀ yẹjúrò ila al-kufr ìmọ̀ súnni lọ síbi kíni o lọ síbi ẹ̀bọ ni kò sí òpìdán kan tí èyí ṣe pé tí ó mú má idán òun ni ẹ̀bọ Rasulullah sallallahu alayhi wa sallam ó sì sọ ìjìyà òpìdán tí ọwọ́ bá tẹ̀ nínú sẹ̀mí ayé tí ọwọ́ ìjọba ẹ̀sìn tó bá tẹ̀ nínú sẹ̀mí ayé Rasulullah sọ yìí pé haddu sa'ir gbogbo ẹni tó bá jẹ́ òpìdán ìjìyà wọn òní darbatun bis-sayf òní kí wọ́n fi ìdá yanjú wọn kó lórílẹ̀ torí pé yín ta àwọn èèyàn jẹ òpìdán náà lọ́ba débi gbájú ẹ̀ òpìdán fún wọn olówó ń bẹ nínú àpótí ìtọ́pọ̀ ẹni tí ń wá fún àwọn òfò òun náà ọ̀dà tó nílẹ̀ àtọwó àti èyí tó ń wá gbogbo ẹ̀ pátápátá òun lọ parẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí ń ṣe àwọn èèyàn ní síbáṣìbò ẹni tí ń ṣe òpinya láàrin ọkọ àtaya ẹni tí ń da mọ̀lẹ́bí irú tí ń da àárín ọ̀rẹ́ rú irú ẹni bẹ́ẹ̀ kọ́ mọ́ ba ayé jẹ́ fáwọn tí ó lo ayé ẹ̀mú kúrò lórílẹ̀ níparí iddi'a'u ma'rifatul ghaib munkar kẹ́nikẹ́ni lókè yèèpẹ̀ kó pépè pòun ní máa kọ̀kọ̀ ìtí ọ̀sẹ̀lẹ̀ lọ́la kọ́ máa sọ pẹ̀lú authority pé ìtí ọ̀sẹ̀lẹ̀ nù eléyìí inú tí Islam ṣe kéde o tí ò fọwọ́ sí ni onu Rasulullah fi sọnù hadith tí Abdullahi ibn Abbas gbà wáyé pé maqtabasa rajulun ilman minan nujum ẹni kankan kò ní lọ kọ́ nípa ìmọ̀ ara wọ̀ kọ́kọ́ ìmọ̀ kan nù mọ̀ ara wọ̀ illa qtasaba biha shu'batun min as-sayr àbí kó rí àwọn nǹkan kan gbájọ nínú ìtọ́jẹmọ́ ọ̀rọ̀ idán náà ẹnìkan ò ní kọ́ ìmọ̀ ìràwọ̀ kọ́ mọ̀ jẹ́ pé idán yọ ọkọ̀ mọ́ ìràwọ̀ yẹn
máa záadá bí bá ṣe ń jinlẹ̀ nínú ìmọ̀ ìràwọ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n máa jiná nínú ọ̀dá sí kọ́nà ọba àdékẹ́ọ́lá kọ́nà ìgbé àti yín níbẹ̀ aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Akí ustad wa kú láti àárọ̀ kọ́nà ń kọ́ bá ní sanyí ní ẹ̀sán olóore fún àǹfààní yìí tó ṣe pé ẹsẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa àgbọ́yé ẹ̀sìn Islam òun náà ni a wà ní ẹnu rẹ̀ ètò tí a pè àmọ́ rẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro. Ètò yìí inú mi dùn láti sọ fún yín pé bó ṣe ń wá lórí atẹ́gùn bẹ́ẹ̀ náà lẹ ṣe ń gbọ́n kì í ṣe kíkálẹ̀ lẹ́yìn tí ń túmọ̀ sí wípé ẹ láǹfààní láti dá sí ètò tòní pẹ̀lú ká ẹ béèrè nípa nǹkan tí ó bá ròyìn lójú yálà lórí ìdánilẹ́kọ̀ọ́ ti ìrọ̀lẹ́ yìí ni àbí lórí àwọn nǹkan míì tó jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn. Nọ́mbà tí ẹ pè wá sí nọ́mbà tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni 08071391132 òní tí ẹ pè wá sí kó tó di pé àwọn ìpè yóò máa wọlé ní ọ̀kan ọjọ́ kan. Ustaz wa Isked ìgbà tí ẹ̀ ń sọ̀rọ̀ lọ ní ẹ̀ẹ̀kan ẹ láwọn nǹkan méje kan naam kí ni ìbéèrè yín o ti rìn bẹ́tẹ́ ọ̀dà ẹ tún lè gbìyànjú tó bá sórí 08053458172 so ẹ lè pè wá sórí eléyìí ọ̀dà mi pé ìpènyàn ń rìn bẹ́tẹ́ naam. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí ni ìbéèrè yín sà? Yes sà. Ọlọ́run gbalẹ̀ sí fún wa. Wa alaikum salam à ń gbóhùn yín sà. Wa alaikum salam à ń gbóhùn yín ẹ máa bẹ̀rẹ̀ ń sọ. Mi gbọ́ yín dáadáa sà. Hello náà. Hello? Naam. Ó ti rẹ̀ bẹ́tẹ́. Tó nígbà pé àsìkò ń gan ó ti fẹ́ pè wá lẹ́jọ́. Wọ́n ní màgé màdẹ̀. Ìpín ìkójú báyìí náà ni àlàáfíà. Pẹ̀lú ògbọ́n náà bá tó bá di ní ọjọ́ mẹ́jọ. So ẹ láǹfààní láti pè wá sórí ètò láti béèrè ìtí ọ̀bà yé yín. Níta tí ń gbé ẹ̀wọ̀n lónìí onírọ̀ nípa idán àtàwọn nǹkan mẹ́fà yòókù tí a fi jẹ́ méje tó jẹ́ àwọn ẹsẹ̀ léyìí tó sì gbóni sọ́ni di olórí burúkú níwájú ọlọ́run mọ̀ sí wa ní ẹni ìparun. ìjẹun tó jẹ́ akéde ètò tó tún gbé sókè tí ń gbé sílẹ̀ tẹ́ fi ń láǹfààní láti gbọ́ wa kétékété nílé òní Mùsùmọ́lá Joseph abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala kó bá ní ṣe àgbéga fún yín ní ẹnu iṣẹ́. Olóòtú ètò ní Alhaj Abdulrasheed Adéwálé Abdulaziz ọmọ yayin nínú ẹ̀sìn Islam tó ti ń darí ètò látàárọ̀ òní Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal afa Abdulsalam agbára owó ọ̀nà ìbẹ̀lórí kalẹ̀ títí ọjọ́ mẹ́jọ náà ma'as salama.